gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ mí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo máa ń sọ wípé tá a bá ń sọkún àmà ríran kí ló dé tọmọ Yorùbá tá à ń hùwà bí ọmọ àlè tàbí kí n sọ wípé kí ló dé tí ọmọ àlè pọ̀ ní ilẹ̀ Yorùbá kí ló dé tó fi jẹ́ pé ìdí ìbàjẹ́ lẹ̀ ń dúró sí kí ló dé tó fi jẹ́ pé tí ò ṣojú yín tẹ́ ẹ̀ máa ń pa ẹ̀ rárá kí ló dé tẹ́ ẹ̀ fi dúró ní dúró bí kí ìran Yorùbá wà ní ìrẹ́pọ̀ kábà lè ṣẹ́gun àwọn tó dojúkọ wá kí ló dé tó fi jẹ́ pé oko ìfàsẹ́yìn lẹ́ ń ro fún ìran Yorùbá lójoojúmọ́ kí ló fi dé táyé yín ò lójú tẹ́ ẹ̀ dẹ̀ fẹ́ káyé Yorùbá ó lójú kí ló dé tẹ́ ẹ tá tí ò lu ẹ wá fẹ́ kí ìran Yorùbá ó tákòlù náà kí ló dé tẹ́ fẹ́ sọ Yorùbá dèrò ẹ̀yìn lórí ìwà búburú ọkàn yín àti ní tí ẹ̀ tó àti ní tí ẹ̀ jẹ́ tẹ́ ẹ̀ gbéra yín kí ló dé tó fi jẹ́ pé lérò kúkúrú ní yín ọmọ àlè ní gbogbo yín everybody ẹnu tèmi gbà tẹ́ ń tutukutu nítorí yín ò tó lóòótọ́ àti lódodo làwọn ènìyàn mọ̀ pé mi ń dá sọ̀rọ̀ tí ò bá ti ní nínú ọ̀rọ̀ tí ò bá ti tẹ́gbọ́n òmìnira Yorùbá and I say that I'm not a blogger èmi ò dẹ̀ ní bá yín blọ́ọ̀gì òmìnira Yorùbá ló jẹ èmi lógún kí ló dé tẹ́ ń sọ̀tùkùtù kiri ẹ̀yàn máa lè ọmọ ìran kíran táyé yín ò lójú táyé yín ò dẹ̀ ní lójú ó ti di èèyàn bíi 5 tó máa pè mí lẹ́nìí lórí kíni bàbá Èkìtì kí ló dé tó lọ pé àlùmọ̀rúfù kí ló dé tó fi gbà kálùmọ̀rúfù ó pè ẹ́ èyí tó máa ṣépè àṣépè èyí tó máa ní òun fẹ́ mọ̀ di abájọ kí ló dé tí ayé yín fi rún tẹ̀dẹ̀ fẹ́ rún ayé Yorùbá mo ti sọ fún yín tẹ́lẹ̀ àwọn tó bá ń bá mi lọ láti ìbẹ̀rẹ̀ wá mọ̀ pé inú mi ò dùn sí ọba Yorùbá kankan inú mi ò dẹ̀ ní dùn sí wọn inú ìṣẹ̀dálẹ̀ Yorùbá ò ní dùn sí wọn ọ̀títẹ́ bá ṣe nọ́mà wọ́n pa Yorùbá lọ́tún wọ́n pa Yorùbá lọ́sì ọba wo ló dìde tó sọ̀rọ̀ bí akọni bí ọba gidi bí bàbá gidi àwọn bàbá yẹn lèmi àwọn máa gbèjà lèmi àwọn máa torí títí wọn àwọn máa fẹ́gẹ̀ àwọn tí ò ní títí wá rò kí ló dé táyé yín kolúrúmùkúsú kí ló dé tí ẹ dúró ní dúró àlàáfíà Ìgbòho bá Sokoti sọ̀rọ̀ Ìgbòho bá Almaroof sọ̀rọ̀ kí ló dé tó fi wá dogun tó di ẹ̀fọ́rí fún ayé yín mo ti ṣàlàyé ọ̀rọ̀ yìí Almaroof ò pè mí èmi náà ò dẹ̀ pé Almaroof mélòó ni mo fẹ́ sọ bàbá mi Asisi Péṣeré yóò dá fún yín Adésínà Adésọyà ní kún kékeré ilé ayé yóò ní kò yírú ẹ jẹ́ bá wọn máa lè sọ̀rọ̀ tí Fúlàní ń pa wá lọ́tún tó pa wá lọ́sì tí wọn ò rí yẹn rò ohun tí ó kàn wọ́n náà ń gbé kiri torí pé wọ́n fẹ́ gbowó social media wọ́n fẹ́ gbowó YouTube àwọn ẹni ègbé ẹni ẹ̀kọ́ tí ilẹ̀ Yorùbá máa dojú yín bolẹ̀ mo ti ṣàlàyé ọ̀rọ̀ yìí pé Sokoti ló ṣe program tó sọ̀rọ̀ nípa olóyè Sunday ọmọ Adéyẹmí Ìgbòho lèmi pé bàbá ń tẹ́ ṣe yìí inú mi dùn inú mi ti ẹ̀dùn pé ẹ mọ̀ pé ìjà ọmọ Yorùbá ni Sunday Ìgbòho jà kì í ṣe pé ó ń jà ìjà ara ẹ̀ kì í ṣe pé ebi ń pa Sunday Ìgbòho kì í ṣe pé ìyà ń jẹ Sunday Ìgbòho pé inú mi dùn pé ẹ mọ̀ pé Sunday Ìgbòho stand for the freedom of the Yorùbá bàbá yẹn dẹ̀ dúpẹ́ lọ́wọ́ mi pé mo ṣe Olúwatóyìn Akíru ni you are welcome sir ó ní kí ìjọ kí ṣe ń lóore pé kéèsì ọmọ kan mi ò fẹ́ dárúkọ ẹni yẹn torí bàbá yẹn ní pé láti gbà yẹn lọ̀rọ̀ yẹn ti kúrò lọ́kàn òun pé kéèsì ọmọ yẹn ló fẹ́ dá òwò òwúlẹ̀
tí èèyàn kan wá fi ń bù ú pé ó ń gba 200,000 naira lọ́wọ́ ọmọ yẹn pé mẹ́wàá kì í ṣe òun ló bù ní 200,000 Yorùbáwùyí ló bù ní 200,000 naira pé kí n jọ ṣé mo lè fún un ní nọ́mbà Olóyè Ìgbòho mo wá ní sà mo ti gbọ́ bọ̀tẹ́ jẹ́ kí n lọ béèrè lọ́wọ́ ẹni tó ní nọ́mbà torí tẹ́nìyàn bá fún ẹlòmíì ní nọ́mbà mi without my authority bí ẹni tí mi ò fẹ́ bá sọ̀rọ̀ ni bí ẹni tẹ́mi àti ẹ̀ ò láti pọ̀ ni ó dẹ̀ ní it's okay and I call the chief Sele Igboho pèsè ẹni bẹ́ẹ̀ mú ló ń fẹ́ bá yín sọ̀rọ̀ ó sọ nǹkan bẹ́ẹ̀ ló sọ nípa títí yín tí olú bàbá yìí bá lè máa bẹ bàbá dẹ̀ ni pé bàbá Èkìtì òun ti ń wá wọn náà láti bá sọ̀rọ̀ kí n gbé wọn wọlé wọ́n dẹ̀ jọ sọ̀rọ̀ tẹ́jọ́ ń ṣàdúrà fún ara wọn tẹ́jọ́ ń ṣàdúrà fún ara wọn wọn àti kínní àti kejì kò sẹ́ni tó sọ̀rọ̀ nípa ọba Ọ̀yọ́ kò sẹ́ni tó sọ̀rọ̀ nípa Aláàfin kò sẹ́ni tó sọ̀rọ̀ nípa Ọọ̀ni of Ifẹ̀ Olóyè Ìgbòho kan sọ ní pé bàbá ìjà láàrin Yorùbá kọ́ ló kàn wọ́n ń pa wá bàbá erí tó ń ṣẹlẹ̀ àwọn ará bíbá ti wọ Ọ̀yọ́ wọ́n ti tún dá another group lẹ́tà ń pè ní Mahmuda ẹ wo àrà tó ṣe ní Benin Republic tó ń wọlé agbára wọn tó kó gbogbo ìjà wọn ẹ má jẹ́ kan ohun ìjà tó ń kó ní Benin yẹn ẹ má jẹ́ kan rí lò lórí ọmọ Yorùbá ìjà kan ló kàn wá kàn Olóyè Ìgbòho sọ wípé agbára tí ọmọ Yorùbá wù ní kékeré lágbà ìbáàní náà ṣe ló yẹ ká fi jọ kojú ìjà sí àwọn ọ̀tá Yorùbá bàbá Sokoti dẹ̀ lóhun káwọ́ sókè pé òun ò jà mọ́ pé èwúlẹ̀ ebú èpètẹ́ ń ṣe fúnra yín lórí social media wọ́n dẹ̀ sọ̀rọ̀ tán Olóyè Ìgbòho ní bàbá mo fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ yín ṣé mo lè gbé Almaroof wọlé mi ò fẹ́ kẹ́yìn méjèèjì máa búra yín lórí social media mọ́ bàbá Sokoti dẹ̀ ní dá sókè tẹ́ bá gbọ́ voice message tí Sokoti play bó ṣe gbé Almaroof wọlé olóhùn ò lè bá olóhùn fẹ́ bá bàbá yìí sọ̀rọ̀ Olóyè Ìgbòho dẹ̀ ni pé kó kúrò bẹ́ẹ̀ èwo ni ìjà èébú tẹ̀ ń búra yín wọ́n pa Yorùbá lọ́tún wọ́n pa Yorùbá lọ́sì ẹ wá lọ ń faṣọ ara yín ya ní gbangba pé àwọn ọba tẹ̀ ń gbèjà yìí ṣé wọ́n rí ti Yorùbá rò ẹ fi àwọn ọba yìí lẹ̀ tó bá yẹ wọ́n parí ẹ̀ fún ara wọn èyí tẹ́wọ̀ yẹ káwa ó ṣe ló yẹ ká ṣe àwọn méjèèjì dẹ̀ calm down wọ́n dẹ̀ bára wọn sọ̀rọ̀ kí ló wá kan èpè tẹ́ wá ń ṣe fún bàbá Èkìtì o pé bàbá Èkìtì ló pe Almaroof tó pé Olóyè Ìgbòho tó pe Sokoti ẹ fẹ́ kú dànù ó dàbí pé ẹ̀mẹ́ni tẹ̀ ń bá fà á ẹ fẹ́ kú dànù ayé yín fẹ́ lọ bí ata ẹ̀yin ọmọ àlè gbogbo yìí ẹ̀yin ọmọ ìrìnàkìrìnà ẹ̀yin tí ẹ̀ dúró nídúró kìrìnà Yorùbá ó ní ọjọ́ ọ̀la ohun tẹ́ ń jẹ lọ́wọ́lọ́wọ́ lẹ́ ń rokoti ẹ wò bí ìran Yorùbá ṣe máa borí ọ̀tá I will never, I repeat it, support any king in Yorùbá land ọ̀tí tẹ́ máa ṣe níwò tó dìde agbára tán láwọn òní yẹn tẹ́ni ti gbàgbára lọ́wọ́ wọn yẹn tí Sultan Sokoto dẹ̀ ń lo agbára yẹn lé ọmọ Yorùbá lórí ọ̀tí táwọn náà bá rí agbára wọn tó lọ́wọ́ agbára yẹn kan bí àwọn gbé pamọ́ ní tẹ́gbẹ́ wọ̀ táwọn náà sọ̀rọ̀ bí akin somebody like me níyà ìgbà yẹn lèmi náà máa respect pé a ní àwọn bàbá a lè máa pè wọ́n ní kábíyèsí. mo fẹ́ lọ sórí program èèyàn kan ní àná sí àná ní àbí ìjẹta mo wá rí pé tọ́pìkì tó gbé jáde síta pé ó jẹ́ ọmọ Àwórì bàbá ọba Ọ̀yọ́ Túnjí tó kú wọ́n sọ pé èmi pé ọmọ Ọ̀yọ́ ọmọ Àwórì ni and I reverse mo torí ẹ̀mí ò lọ sórí program yẹn torí mo mọ̀ pé wọ́n máa dálẹ̀ kò dẹ̀ kẹ́ èmi mi ì fi kú yọ anybody anything tó bá ti concern ọ̀rọ̀ ọba I don't want to be part of it ohun tó kẹ́ èmi ni pé bí ìran Yorùbá bí gbogbo àwa Yorùbá tí Nàìjíríà ń la màmá lórí every blessed day bí a ṣe máa gbára wa kó nínú ìgbèkùn
tí ìran Yorùbá máa dá ní ọwọ́ ara wọn, tí ìran Yorùbá máa dá òmìnira ara wọn ṣe, tí eku ọmọ ké bí eku nílẹ̀ Yorùbá, tí Yorùbá ọmọ jayé ènìyàn. Kí ló kàn mí pẹ̀lú àwọn ọba? Èmi kọ́ ni mo pe Almaroof. Almaroof ò dẹ̀ pè mí. I don't have anything against anybody. Kò sí tó kàn mí nípa ọ̀rọ̀ Ọọ̀ni of Ifẹ̀, kò sí tó kàn mí nípa Aláàfin Ọ̀yọ́. Èyí tó kàn èmi tí mo mọ̀ pé ibẹ̀ ni ayọ̀ mi wà, ibẹ̀ ni ìdùnnú mi wà, ibẹ̀ ni ìṣerere mi wà, ibẹ̀ ni ìfọ̀kànbalẹ̀ mi wà, ibẹ̀ lọ́jọ́ alẹ́ mi yóò ti tòrò bí omi àjípọ́n. Òun náà ní kí Yorùbá kó wà ní òmìnira. Ògo tó sọnù lọ́wọ́ àwọn bàbá wa ní 1914 kọ́lọ́run kó gbà padà fún wa, kárí gbà padà, ká lé àwọn Fúlàní kúrò lágbègbè wa, kí eku kó lè máa ké bí eku ní ilẹ̀ Yorùbá, kí Yorùbá lè dìde pé lóòótọ́ ènìyàn ni wá. Ó nà wà láàrín. Hello sir. Hello, ẹjọ́ mo wà lórí program, máa pè é padà. Ok. Tí wọ́n fi mọ̀ pípé lóòótọ́ àti lódodo ilẹ̀ Yorùbá àwa lọ́lọ́run yọ̀ǹda ẹ̀ fún. Torí tá a bá sọ wípé ilẹ̀ Yorùbá àwa lọ́lọ́run yọ̀ǹda ẹ̀ fún, tá a jèrè ilẹ̀ Yorùbá náà ní ilẹ̀ Yorùbá, a jẹ́ wípé ń tẹ́nìyàn bá ní tí ò bá jèrè òǹkọ́ lónìí. Tẹ́ bá ń wéèrò lórí social media, ẹ má fi bàbá Èkìtì wéèrò, máa tútù kùtù nínú ayé yín, ògùn máa pa yín, òjò pa bàtà pa jẹmọ́jẹmọ́ etí ẹ̀. Wọ́n á pè mí, èwo ní bàbá Èkìtì èwo ló tó èyí? Ṣé bó ṣe pa bàbá Ọ̀yọ́ Túnjí? Ṣé ó dùn mọ́ ẹni tí bàbá Ọ̀yọ́ Túnjí bá jẹ́ ẹ̀gbọ́n ẹ tó bá jẹ́ bàbá ẹ? Mo ní màmá tó pè mí láti mo ní anything about the kábíyèsí tó bá ti concern àwọn ọba ilẹ̀ Yorùbá kò kàn èmi, torí ìpè táwa pè tí mo pe Sokoti àti Ìgbòho, wọ́n sọ̀rọ̀ ọba Ọ̀yọ́, wọ́n dẹ̀ sọ̀rọ̀ ọba Ifẹ̀. Ẹ má bára yín jà, ó ṣe wá di ọ̀ràn. Ṣé ìjà ló yẹ ká má bára wa jà? Ẹ̀yin onítàn tẹ́ǹtùtàn kọ, ẹ̀yin ìtàn forítì. Fúlàní ń bẹ lẹ́yìn kùlé wa tí ń dún mọ̀húrú ẹ̀rí yẹrò. Èyí tó yẹ ká kégbò sí kí gbogbo àgbáyé bá wa rí pé lóòótọ́ lódodo inú ìgbèkùn ní Yorùbá wà. Ẹ̀wá ń tutù kutu káàkiri. Ó ti yẹ kẹ́ mẹni tó máa ṣe, ó ti yẹ kẹ́ mẹni tó máa ṣe. Wọ́n á rí níbi ire, wọ́n ò ní rí ẹ níbi ire. Tó bá ń ṣe rere lọ́wọ́, rere yẹn máa parẹ́ mọ́ ẹ lọ́wọ́. Wàá rìn lọ ìlú òyìnbó tó wà yẹ o, wàá sọnù bẹ́ẹ̀. Àfi tí afẹ́fẹ́ ò bá kán mọ́, tí ò bá fẹ́ sí ẹ lára. Àfi tí afẹ́fẹ́ ò bá fẹ́ sí ẹ lára. Àná àfi tí ń bá sọ̀rọ̀ ẹ láburú. Ohun tó èmi gbé dání lèmi gbé dání. Wọ́n ń pa ọmọ Yorùbá bí ẹni pẹ́ná, ẹ̀rí yẹ̀rò. Wọ́n ṣe Yorùbá ṣákaṣáká, ẹ̀rí yẹ̀rò. Wọ́n ń bayé Yorùbá jẹ́, ẹ̀rí yẹ̀rò. Bàbá kan ni mo fẹ́ gbé wá sórí program lénìí, but àwọn ọ̀rọ̀ tí mò ń gbọ́ látàárọ̀ pé a ṣe ń pè èèyàn pé jọba mi pè èèyàn tá a lè pè èèyàn. Ṣé ń gbà tó lóye ní pé bàbá òun ò fẹ́ jà, ṣé ó yẹ kó sọ fún pé bàbá ẹ túbọ̀ máa jà lọ? Ẹ máa képe ti Almaroof, kí Almaroof náà máa képe ti yín. Kò dẹ̀ sọ fún wọn wípé program tẹ́ ẹ ṣe ẹ má ṣe mọ́. Ẹ bi wọ́n léèrè, ṣó ní ká má ṣe program wọn mọ́ ni? Ẹ má bára yín jà. Ó ṣe wá dogun. Nàìjíríà dẹ́ fìyà jẹ wá. Tẹ́lẹ̀ wọ́n fìyà jẹ ìran Yorùbá ní kọ́nà ni tí wọn ò jẹ́ kó hàn sí gbagba, but now wọ́n ń la àmàyẹmọ́ Yorùbá lórí tá a fi mọ̀ pé lóòótọ́ àti lódodo àní Nigeria belong to them. They want the Fulani to hold Nigeria.
ká má ti tó ń jẹ́ Yorùbá mọ́ iye ọ̀pọ̀lọpọ̀ wọn ò dẹ̀ sí $10 $20 $100 tán nígbà lórí Facebook lórí YouTube ó fẹ́ mú wọn kán báyé Yorùbá jẹ́ délẹ̀ àwọn ọmọ àlè ọmọ ìrankíran àwọn ọmọ àlè ọmọ ìrankíran alábàjọ àwọn bàbá wa ní pé ọmọ onílẹ̀ àtẹ̀jẹ́jẹ́ ìran àjòjì àtẹ̀ gìrìgìrì òun ni wọn ò fi rí tó ń lọ èyí tó yẹ kó gbé wẹ̀ náà gbé mú èyí tó yẹ kó gbé mú òun náà gbé wẹ̀ mìyí tí a là ń bẹ lẹ́yìn kùlé wa Mahmuda ń bẹ lẹ́yìn kùlé wa lójoojúmọ́ náà ró Boko Haram lágbára tán dún mọ̀húrú mọ́ Yorùbá ẹ continue ńgbà tẹ́ bá divide Yorùbá tán wọ́n kàn máa mú aṣíkún ni kò sí kú tí ò rẹ́ dìyẹ lọ́rùn bẹ́ẹ̀ fàtú lórí bẹ́ẹ̀ fọ̀bẹ́ dú bẹ́ẹ̀ mú tẹ́ làmọ́lẹ̀ kò sí kú tí ò rẹ́ dìyẹ lọ́rùn gbayẹlẹ́ máa mọ̀ pé tẹ́ ń dọ́wọ́lé ìwà ọmọ àlè ni Òṣùpá ó ti kọ́ lórí ó ní ìwà ní sọ ẹrú dọmọ ìwà dẹ̀ ní sọ ọmọ dẹrú ìwà ọmọ àlè lẹ́ ń wù lọ́wọ́lọ́wọ́ tẹ́ ẹ̀ bá mọ̀ tẹ́ ẹ̀ bá rẹ́ni tó máa sọ fún yìí máa sọ fún yín ọmọ àlè ìwà ọmọ àlè lẹ́ ń wù lọ́wọ́lọ́wọ́ ìwà ọmọ àlè pọ́nbélé lẹ́ ń wù lọ́wọ́lọ́wọ́ ẹni tó ní ká má jà he have a good vision for the Yorùbá race ṣé wọ́n máa wá sọ pé ọba Ọ̀yọ́ tún jí tó kú inú ń dùn sí ni ẹni tó dìde pé ìran Yorùbá ò gbọdọ̀ kúkú ẹlẹ́yà ṣó wá sọ pé ókè bí ọba Ọ̀yọ́ tún jí ṣe kú yẹ ó kú náà nìyẹn ṣó sọ bẹ́ẹ̀ ni ẹ má jà ẹ má búra yín lórí ẹ má képètì ra yín lórí kì í ṣe táìmù tó yẹ kí ọmọ Yorùbá máa képètì ara wọn lórí social media lélẹ́yìí ibi tí ìyá ti ń jẹ Yorùbá gangan ní kẹ́ ẹ jẹ́ károkòtì kí ìran Fúlàní má bàa fi wá ṣèrè jẹ ẹ jẹ́ ká focus lórí òmìnira wa ẹ má bára yín jà lórí àwọn ọba kankan àwọn tó ní candidate tẹ́lẹ̀ tẹ́tí kàmpé fún èèyàn kan tẹ́tí kàmpé fún èèyàn kan pé ẹni bẹ́ẹ̀ làwọn fẹ́ kó jọba Ọ̀yọ́ mi ò fẹ́ lọ bẹ̀ mo ní ọ̀rọ̀ ọba ò kan èmi sẹ́ẹ̀ ohun tó kàn mí ni wípé bí ìran Yorùbá ṣe máa gbégbé ayé ìrọ̀rùn ọ̀nà wo ni Yorùbá fi lè gbégbé ayé ìrọ̀rùn ọ̀nà wo ni Yorùbá fi lè ní ìtura ọ̀nà wo lọ́kàn wá fi lè balẹ̀ òun náà ni pé kí Yorùbá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè gbàm mo ní bàbá kan wá sọ́dọ̀ mi lẹ́nu níbi tó ti ń ṣiṣẹ́ owó ìfẹ̀yìntì tó ti yẹ ká sọ fún bàbá yẹn tó ń lọ onílọ̀sẹ̀ méjì ló ń lọ sábùjá ìwé yìí ò tí rẹ́dì ni ìwé yìí ò tí rẹ́dì ni ó ti yẹ kó rẹ́dì àwọn tó táyà lẹ́yìn òun tó jẹ́ ọmọ Fúlàní wọ́n ti gbà onílélẹ̀ tó ń lọ lára àwọn ọmọ Fúlàní tọ́jọ́ rìtáyà ọ̀dọ̀ ẹ̀gán lòún dé sí ó ti gba owó títí ẹ̀ tó jẹ́ pé ẹ̀yìn òun ló rìtáyà báwo ni títẹ̀ ó ṣe fẹ́ jẹ́ òun ṣà ń lọ wọn ní kó wa nígbà tó máa di last week tó máa débẹ̀ tẹ́gbẹ́wẹ́ síta wọn náà ti san 29 million naira fún bàbá ò sì máa kọ́bọ̀ bàbá ò gba kọ́bọ̀ nígbà tó máa wádìí wọ́n wá rí pé gbogbo àwọn tó jẹ́ set of Yorùbás àwọn tó jẹ́ Yorùbá mi ò fẹ́ sọ́ta àwọn ẹ̀yà tó kù èyí tó kàn mí bó bá wù yí kẹ́ ni mo selfish èèyàn náà ní tẹ́ná tí n bá selfish kẹ́yìn náà kẹ́ tẹ́ná gbogbo àwọn ọmọ Yorùbá tó wà ń bẹ̀ in the same case ni gbogbo wọn jọ ní wọ́n ti gbowó wọn lẹ́yìn tẹ́lẹ̀ ti kọ́ nù ìwé pé wọ́n ti pay wọn àríyẹ̀rò à ń bára wa jà ni nígbà tó bá gba 29 million naira lórí èyí tó gba 30 million naira tó gba 29 tó gba 25 lórí bí 100 ènìyàn ẹ̀ẹ̀mẹyẹ bílíọ̀nù tó máa jẹ́ àríyẹ̀rò pé Fúlàní bí wọ́n ṣe pa wá náà fẹ̀tọ́ Yorùbá dùn bàbá tó gba 29 million naira owó àfẹ̀yìntì ẹ̀ bó láyé ẹ̀ ṣe máa rí
Yorùbá dé bá. Ó ti rí ìrírí Nàìjíríà ètò yẹ kí gbogbo wa roko papọ̀. Ẹ pera yín ní ọmọ aládé ni wá, ọmọ aládé ni wá, ọmọ aládé ni wá. Olúwa mi àkìrà ẹ̀ èmi ọmọ ọba kìnnìkan ẹ̀dẹ̀ wà nínú ìgbèkùn. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín wà nínú òyìnbó àti wálé dógún torí pé ìran Yorùbá wà nínú ìgbèkùn. Torí pé kí ni we the Yorùbá we are under bondage we are under care of Fulani. Ṣèbí láyé àtijọ́ orí gbítàmì yìí àwọn ẹ̀gbọ́n wa máa pè wá pé mo ti láǹdì o títí aago kí ni táìmù báyìí aago 9 wọ́n máa sọ fún yín pé ẹ má tilẹ̀kùn o títí aago 4 hours ní máa fẹ́rìn wọ́n lè ní títí 12 or títí 1 àwọn máa dé tí ò dẹ̀ sí tó máa ṣẹlẹ̀ ẹ̀rìn lọ́sàn-án náà ẹ dáná lọ́wọ́ Fúlàní ẹ dáná lọ́wọ́ Fúlàní rí yẹrò tí ò kàn wá tí ò ní ṣe Yorùbá lóore ohun tí ẹ mọ̀ díẹ̀ tẹ́bẹ́yà ti ní pé lórí ọ̀fẹ́ mọ́ láti dọ́dọ̀ Ìgbòho àwọn tó bá lórí ọ̀fẹ́ láti dọ́dọ̀ Ìgbòho wá máa wọ́ ọ̀nà láti borúkọ wọn jẹ́ ara máa sán pa ní lójijì gbogbo ẹ̀yin tẹ́ ń jọlẹ̀ Yorùbá lẹ́nu bí Akáni ṣe kú ikú oró ni gbogbo yín máa kú ikú oró gbogbo ẹ̀yin tẹ́ ń yọ ilẹ̀ Yorùbá lẹ́nu tẹ́ sọ pé ìran Yorùbá ò ní délẹ̀ lérí ikú oró rèé tọmọtọmọ ẹ máa kákùrú ni torí tá a bá ní káwọn ọmọ yín wà lálàá ló tó kó wà láàyè ẹ ti lè gbígi oró lẹ̀ fún wọn ká má máa yọ àwọn ọmọ ọjọ́ ọ̀la wa lẹ́nu gbogbo yín máa kó àkúrú ni. Fúlàní ńlá màmá ọmọ Yorùbá lórí every blessed day ìran Yorùbá ò rí owó gbà wọ́n owó àfẹ̀yìntì wọn àìméjì àwọn ìyá tó ti pè mí pé báwọn náà ṣe máa dé ọ́fíìsì wọn nìyẹn ìwé tó fi san owó fún wọn náà máa gbé síta owó táwọn ò gbà owó táwọn ò rí ìyá kan ní bó ṣe ń bá mi sọ̀rọ̀ orí wíṣíà ló ń wà pé bóun ò ti ṣe kú kò yé òun ọlá ọlọ́rọ̀ ọlá àwọn ọmọ òun ni nígbà tó ń débi tó ń débẹ̀ yìí títẹ́ lóun ti gba màmá yẹn ti jẹ́ ti ń lọ sí bí almost 50 million naira owó tóun ò gbà ó ní bóun ṣe kò láàsì nìyẹn ká tó bẹ̀rẹ̀ sí ń tòwé màmá yẹn nígbà tó máa tòwé ká tó mọ̀ pé àwọn ará bíbà yìí ló ti lu agbára lé Yorùbá lórí tá máa rí owó ìyá yẹn gbà àpè àìsàn ló fi wò ìyá ti ní stroke lórí wíṣíà àárí yẹn rò àárí bó tẹ̀ jẹ́ pé ká jí láàárọ̀ kùtù ọjọ́ kárántí ọmọ tó pè ní Tolúlọpẹ́ Arótilé bí Fúlàní ṣe pa mọ́ wa lọ́wọ́ àárí yẹn rò bí wọ́n ṣe wọ Èkó tó ń pa ìtàn fọ́mọ Yorùbá pé Lagos state belong to them àárí yẹn rò owó orí YouTube yẹn lọ́nà máa yín lójú ẹ wá máa sọ̀rọ̀ kán lè rí pé lágbájá ń sọ̀rọ̀ ẹ wá máa sọ̀rọ̀ bí olóòótọ́ wọn àdẹ̀mọ̀ pé tìmùtìmù tó kẹ́gbì dànù nìyí ẹni ṣan tó dáa jẹ tẹ́ ẹ bá fi orúkọ bàbá Èkìtì lọ́rùn lẹ̀ ara máa sẹ́pa yín ni ẹ máa wí kiri ẹ kàn dín nínú iyọ̀ tí n bá tẹ̀ wá pe àlùmọ̀rúfù kílẹ̀ fẹ́ dà tí mi bá pe àlùmọ̀rúfù kílẹ̀ fẹ́ dà ènìyàn lè máa jà kó má máa pé tó ṣe ò dáa ènìyàn kan náà ló máa pè sákìyèsí pé stop it moreover mi ò pe àlùmọ̀rúfù mi ò pe àlùmọ̀rúfù olóyè Ṣiṣẹ́dé Ìgbòho ṣànímọ́pè kò dẹ̀ sẹ́ni gbà táwa ti tọ́lọ́run tó ti sọ àwa papọ̀ mọ́ Ìgbòho lórí ti ń fọ́ yín orí ẹ̀dẹ̀ máa fọ́ yín pa ni ẹ̀yin ọmọ àlè rédèrèdè ẹ̀yin akótilétà àrùngún ọmọ ẹ̀yin dà tí gbòkèrè tí sọ̀kò ìbànújẹ́ sílé ẹ̀yin dà ẹ̀tẹ̀ wá kojú táwa ń kojú lé ẹ̀yin tí jẹ́ pé ẹnu lẹ fi ń ya ẹran sọ́bẹ̀ ẹ̀yin alákọ̀ọ́rí ọmọ àlè gbogbo yìí ẹni tí ò bá ti níyà rẹ̀ náà
kò lè ní wàáre ẹni tí ò bá ti lóbìire ìwà burúkú náà ni ọmọ wò torí tó bá òwú tí ìyá bá gbọ́n tó bá gbọ́n lọ́mọ ọ̀ràn. Everybody know pé kì í ṣe irú àsìkò yìí ló yẹ kọ́ ọmọ Yorùbá méjì kán dúró kán máa képe tira wọn. Ìwé kí torí ènìyàn kì í burúburú kó má kẹ́yìn kan máa ní ẹni tí ó kú láàmà èyí ó ní titi ẹ̀ tọ̀hún náà ó ní titi ẹ̀ àwa máa divide ara wa inú àwọn Fúlàní á máa dùn pé àṣírí wọn ti tú Sokoto á máa wúga lé wa lórí. Sátánì Sokoto that say that if you kill any Boko Haram, if you fight any Boko Haram, you fight Almighty Allah. Ìyẹ́ ò yẹ kò tó ọmọ Yorùbá láti jókòó láti ronú pé kí ló ń ṣẹlẹ̀. All our Obas, they became the enemy of the Yorùbá land. Pípa tán pa ọmọ Yorùbá wọn ò rí náà rí. Làwọn kan wá ń gbàdúrà pé Ọlọ́run jọ̀ọ́ jẹ́ káwọn Boko Haram kọlù àwọn ọba bíi méjì bíi mẹ́ta nílẹ̀ Yorùbá. Bóyá tó bá kọlù wọn bí òye máa yé wọn á mọ̀ pé lóòótọ́ àti lódodo ń táwọn ọmọ yìí sọ òdodo ọ̀rọ̀ ni. We have a governor ṣé wọ́n ní titi yín lò ní mentality Nigeria ló ti wọnú orí wọn. We have those people called their representative pé wọ́n lọ represent wa ní Abuja the senator rí pé wọn ò represent wa. Mentality of Nigeria that make Yorùbá backward every blessed day. Nítorí yẹ káàrán kí Yorùbá ó rán aṣọ wọn níbi tó ti yá ká wá mú ọ̀rọ̀ òmìnira yẹ ká mú ní kókó. Ṣùgbọ́n tí ìmí nínú yín ò bá ti rí ipò tó bá dá gúrùpù kan lẹ̀ pé gúrùpù eléyìí ó wà fún Yorùbá o àwọn eléyìí omi ni wọ́n máa bù fún àwọn ènìyàn tí ẹ bá ti rí ipò ń bẹ̀ ẹ wá máa wá ọ̀nà láti bà gúrùpù yẹn jẹ́. Òfò lẹ máa ṣe, òfò lómi ẹ̀fọ́ ṣe, òfò ní gbogbo yín máa ṣe. Gbogbo ẹ̀yin ọmọ àlè ilẹ̀ Yorùbá tẹ́ ń dúró nídúró kí ìran Yorùbá ó máa lómìnira. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ ti dìde ẹ̀yin ọmọ àlè Yorùbá ni o tẹ́ ẹ dìde rálì tó ń bọ̀ lọ́nà tó ló jẹ́ pé òun lẹ ti fẹnu condemn. Òfò lẹ máa ṣe gbẹ̀yìn, òfò lẹ máa ṣe gbẹ̀yìn, òfò tẹ́ ẹ bá mẹ́nu kúrò lọ́rọ̀ mi òfò lẹ máa ṣe o. Tó ti mi ò ní bá yín jà mi ò ní bá anybody sọ̀rọ̀ ṣùgbọ́n ilé and from this moment anybody bó bá jẹ́ àgbàlagbà tó jẹ́ pé ẹ̀yin lẹ̀ ń gàárì mi ìmídélé tẹ́ bá ti kọ́ pé bàbá Èkìtì kí ló dé tẹ́ pé Almaroof máa képe tì yín ni. Afẹ́fẹ́ tó ń fẹ́ dẹ̀ máa bá mi gbà wọlé àṣẹ. Ìjì ńlá máa jà yín tí ò ní àtúnṣe. Ilẹ̀ Yorùbá tẹ́mi ń làágùn sí lójoojúmọ́ lórí ìrèkèrìdò lọ́bọ̀. Omi tó ń jáde lára mi máa dìde á di korò sínú ayé yín. Tẹ́ bá tún béèrè tẹ́ bá tún pín ohun tí mo fẹ́ máa gbọ́ ni pé bàbá Èkìtì how do we prepare for our rally? Bàbá Èkìtì òmìnira wa yóò gbẹ́dọ̀ yẹ. Bàbá Èkìtì ìran Yorùbá gbọ́dọ̀ bọ́ ló kó ẹrú. Ìgbàyẹ ni mo á tó mọ̀ pé lóòótọ́ ọmọ ọkọ nìyí. We the Yorùbá we are in bondage. Tí ò bá yé yín we are in bondage. Àwa ò fẹnu ṣe a ò fojú ṣe àfi gbogbo ara ṣe ni torí àwa ti rí àwọn tó wà nílùú òyìnbó tó jẹ́ ọmọ ọkọ tí àwọn ọmọ alálùbáríkà tí ayé wọn àárọ̀ wọn ọ̀sán wọn alẹ́ wọn tó máa dára tó máa ládùn wọ́n ti jẹ́ ká mọ̀ pé níbi tá a bá gba òmìnira wa ibẹ̀ ni ayọ̀ wà ibẹ̀ ni ìdùnnú wà ibẹ̀ ni ìṣeyọrí wà ibẹ̀ ni ìfọ̀kànbalẹ̀ wà ibẹ̀ ni ọjọ́ ọ̀la rere wà that everybody tá a ti wá wò náà pé àwọn bàbá wa ti ṣe sẹ́yìn ayé wọn ládùn ó lóyin. Ìgbà tá a kàgbá kò Fúlàní láyé Yorùbá dúró sójú kan bí omi adágún. Rí ẹrù kájọ pakuru mọ́ kájọ ojú dáadáa. Rí ẹrù kájọ pakuru mọ́ bó jẹ́ bàbá Tinubu ló ń ṣe tí ò dáa kákẹ́nubó kákẹ́pẹ̀tì pé ilé làbọ̀ ìsinmi oko Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ilé ló máa padà wá kákẹ́pẹ̀tì bó jẹ́ gómìnà kan ní
bó jẹ́ sẹ́nítọ̀ ni ká sọ fún wọn pé ilẹ̀ Yorùbá ò ní gbé wá pé afẹ́fẹ́ tó ń fẹ́ lórí ilẹ̀ Yorùbá máa ṣọwọ́ òdì sí títí gbogbo ìdílé wọn pé ṣé wọn ò rí pé Fúlàní ń pa wá bí ẹni pẹran Fúlàní di Mẹ̀múdà wọ́n yabo ilẹ̀ Yorùbá wọ́n ti kún Ọ̀yọ́ state kì í ṣe story mọ́ kì í ṣe news mọ́ kì í ṣe àhesọ mọ́ wọ́n ti kọ́kọ́ ṣe rìhásà ní Kwara state bí community bíi mẹ́rin márùn-ún náà fi lánú tó pa bẹ́tẹ̀bẹ̀tẹ̀ èèyàn tó ṣe deliverance tó gbóná bẹ̀ nọ́mbà tàtàkù sí Ọ̀yọ́ wọ́n ti wà ní Ọ̀yọ́ state ẹ̀yin ará Ògùn wọ́n ti wà ní Ògùn state gbẹ̀nìyàn kan bá ń pa ìtàn tó bá ń pa ìtàn tẹ́ bá jókòó mẹ́ tẹ́ sọ pé tẹ́ ẹ̀ kọ́mẹ̀tì pé well done ọ̀rọ̀ ló sọ yẹ ikú ń bọ̀ ikú ń dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ń dẹkú ẹ̀ fúnra Sanni-Odù you are welcome bàbá mi ẹ̀ ní ṣàṣetì àgbà náà ò ní wọ́wọ́ yìí ẹ̀ máa rí jẹ ẹ̀ máa rí mu ikú ń bọ̀ it is better for us to fight for our freedom tí ìran Yorùbá bá gba òmìnira tá a bá gba òmìnira wa tán àwa bẹ̀rẹ̀ sí í fọ mẹ́mórì ayé wa tó ti kó fáírọ́ọ̀sì nínú Nàìjíríà àwa bẹ̀rẹ̀ sí í fọ ohun tí ò rújú ni tí ò rújú rárá. Àwọn Fúlàní ti mọ weak point wa wọ́n mọ̀ pé tó bá ti dá ọ̀rọ̀ kan lẹ̀ pẹ́rẹ́ wọ́n á wá máa yé sí láàrin they will now call divide and rule wọ́n lò nígbà ayé bàbá Awólọ́wọ̀ bàbá mi abèdá ẹ̀rọ adára fún yín ẹ̀ẹ́rì tàdé ṣe wọ́n lò nígbà ayé bàbá Awólọ́wọ̀ ṣé ó tún yẹ ká gbà láàyè nínú ayé títí wa ṣé ó tún yẹ ká ọ̀nà ẹ̀ ṣé kò ti yẹ kí ìran Yorùbá ó gbọ́n ṣé kò ti yẹ kí ìran Yorùbá ó rí wípé ní irú àkókò tá a wà yìí a gbẹ́dọ̀ ṣera wa lọ́kàn tọkọtìyàwó a máa jà tábẹ̀ parí ìjọ kan ìmọ̀ àtìyàwó mi àti gbọ́ngbọ̀n kan tí ra ń lé àwọn ọmọ ń wò wá wọn àti ẹ̀ṣẹ́ bí kọ́ rí wa wọn ń wo tẹlifíṣàn lọ ni nígbà tó rí pé wọ́n á ní kékeré ní ẹ̀rí àwọn ìgbàwo lẹ parí ìjà yín anígbàwo lẹ ṣe máa ń torí pé ojú àwọn fọ́ ni tọkọtìyàwó a máa jà ká máa parí ẹ̀ a lè ṣe ká má gera wa jẹ ṣùgbọ́n àwọn tó fẹ́ pa wá yìí àwọn eléyìí ò fẹ́ gé wa jẹ wọ́n fẹ́ pa wá run nítorí ilẹ̀ wa wọ́n ti tọ́ àǹfààní tó wà lórí ilẹ̀ wa wò wọ́n pariwo pé when the Káyọ̀dé Fáyẹmí became a minister under the Buhari ó ti tú àṣírí Yorùbá fún àwọn Fúlàní pátápátá go and check the record immediately this man became a senator ní wàhálà bá bẹ̀rẹ̀ sí ní dé báyìí náà Yorùbá torí gbogbo àlùmọ́ọ́nì tọ́lọ́rọ̀ bá mi fi pamọ́ tó yẹ kó jẹ́ àjẹmọ́nú Yorùbá ní Fáyẹmí ti fi kíní tó fi ń wò kìyẹ ló ti lọ sọ̀mítẹ̀ fún bàbá wọn Buhari when the man was a governor in Ekiti here ó ti declare ni pé tí Boko Haram bá pa ẹnikẹ́ni tàbá ń jiyàn gbé rédíò and tẹlifíṣàn wọn àgbẹ̀dọ̀ gbé kẹ́lẹ̀ mọ̀ pé gbogbo wọn ti di ẹrú Fúlàní àríyẹrù èyí tí ò yẹ ká máa ránṣẹ́ mọ́ là ń ránṣẹ́ mọ́ wọn á máa sọ̀rọ̀ wọn á máa fẹ̀ fún fò imú wọn á máa ràn hàn àwọn ọmọ àlè gbogbo anybody tí ò bá ti sọ̀rọ̀ àlàáfíà anybody tí ò bá ti sọ̀rọ̀ bí ìran Yorùbá ṣe máa lómìnira ọmọ àlè ní ọmọ àlè akótilétà arúgbó ọmọ ni akótilétà gbogbo ẹnikẹ́ni tó ní òun dìde ìtàn orí burúkú ló fẹ́ máa pa ó dìde pé bí ìran Yorùbá ó ṣe máa divide lòun dúró dé tó ń fẹ́ máa ṣe irú àwọn bẹ́ẹ̀ máa ṣòfò dànù ni gbogbo ẹ̀mí àwọn ọmọ Yorùbá tí Fúlàní pa lójoojúmọ́
ẹ̀mí àwọn yẹn mọ́ Ọlọ́run máa bi wọ́n léèrè á dúró bó dídí èèyàn ká máa dá wọn lóró. Kí ló dé tó fi jẹ́ pé ìdí àbòsí àfẹ̀mí tẹ́ni ṣe tẹ́ni wọgbó àfẹ̀mí tẹ́gbọ̀n ṣe tó wọ̀dàn àfẹ̀mí tí àgbáǹrere ṣe tó yọ̀wó lórí ṣánáṣáná. Bàbá mi Azeez yóò dára fún yóò ojú òní tì í. It is better tó bá fẹ́ jẹ́ Ọ̀ṣàká kó jẹ́ Ọ̀ṣàká, tó bá fẹ́ jẹ́ Òṣoko kó jẹ́ Òṣoko. Yorùbá is going. Yorùbá is going. Kò dẹ̀ sí lè túrú ẹyọ kan lára Ìgbòho. Ṣẹ́gbọ́n mi lè túrú ẹyọ kan. Ìgbòho sọ wípé ìṣepọ̀ àti àlàáfíà ọmọ Yorùbá lòun fẹ́ ní gbogbo wa máa fi lè dẹnubó Nàìjíríà. Kò ní ẹ mọ àwọn tó ṣe program ọba kò ní ká má ṣe. Bàbá Èkìtì omi ò ní kẹ́ni tó sọ ìtàn kó má sọ. Yorùbá ní tọmọdé bá máa dáná ló ṣe ń lórúkọ. I'm not a fan of Ọọ̀ni of Ifẹ̀. I'm not a fan of Aláàfin Ọ̀yọ́. Tó dáwọn méjèèjì wọn ò wúlò fún ìran mi, wọn ò wúlò fún ayé mi. N tẹ́ sọ fún wa ní pé kò ságbára lọ́wọ́ wọn but wọ́n ní agbára láti lọ gbowó orí Sunday Igboho. Ẹni tó ń jà fún ọjọ́ ọ̀la wa, ẹni tó ní ẹ má pa ìran Yorùbá mọ́. Màrà tí Sẹ́ríkì Ìgàngán ti dá Sẹ́ríkì Ìgàngán tó ti dá ní Ìgàngán gbogbo Ìbàràpá. Ó ń talẹ̀ ní Ìgàngán. Ó ti sọ̀rọ̀ ẹ̀ di landlord land owner àdúrà lẹ́yìn olóyìnbó ṣe ń pè. Tí Ìgbòho bá jáde ẹ̀mí ọmọ Yorùbá ìbá ti parun. The Fúlàní sí Sunday Igboho as enemy. Àwọn ọba wa wọ́n rí as enemy. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n rí as enemy. Lẹ́ni tó ń jà fún wa. Rí yẹ sọ kákẹ́nu tiwọn. Lèmi àwa máa dìde pé ọba kan lèmi wà lẹ́yìn ẹ̀, ọba kan lèmi wà lẹ́yìn ẹ̀, ọba kan lèmi wà lẹ́yìn ẹ̀, ọba kan lèmi wà lẹ́yìn ẹ̀. Ọba kọ́ ọba ni.